Ekason, Ekale, this is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ó ti wá gbẹnu tán báyìí o. Ogun ti padà wọ Ile Yoruba báyìí o. Ogun ti padà wọ Ile Yoruba báyìí. Ṣé rántí àwọn arábìnrin tí wọ́n jí gbé níjọ́ Friday? Lára àwọn tí wọ́n jí gbé, wọ́n ní àwọn èèyàn 39. Ìkànnú àwọn olùkọ́ school yẹn, òun ni màmá tó ń sọ̀rọ̀ yìí. Ẹ ti ẹ̀já kọ́kọ́ gbọ́ nǹkan tí ìyá yìí ń sọ. Ẹ wo Nàìjíríà, gbogbo gbẹgẹdẹ ti gbiná báyìí o, kò sí ní ta fẹ́ máa dúró wò. Gbẹgẹdẹ ti gbiná gidigidi gan, kéèyàn lọ síbi iṣẹ́ kókó sírù wàhálà báyìí. Ẹ̀já àjọgbọ́rọ̀ lẹ́nu ìyá yìí. I am Mrs. Alamu, FR. I am the principal of Community High School, Sele, in Orire local government of Oyo State. On Friday around 9:30, we were attacked by a certain group of people, and a good number of us were abducted. The staff and the students as well. We have been here since Friday. I am making this video to ask for help from everyone, starting from the federal government of Nigeria and Oyo State government, Engineer the Christian Association of Nigeria, and all well-meaning Nigerians, that they should come to our help and settle this thing peacefully so that our lives will not be lost. Thank you very much. Ṣé tí wá rí pé wàhálà ti wá wà gidi báyìí. Lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé yẹn, bàbá yìí wọ́n jẹ́ kí bàbá yẹn dárúkọ ẹ̀, Mr. Ogundokun, Michael Ogundokun, lára àwọn tíṣà tó wà ní school yẹn tí wọ́n fi lọ jí wọn gbé lélẹ́yìí o. Wọ́n jẹ́ kí màá yẹn dá orúkọ ẹ̀. Ṣé dẹ̀ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí wọ́n dẹ̀ mú ọ̀bẹ, wọ́n dẹ̀ dún màá yẹn lọ́rùn lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n make sure pé wọ́n gé ọrùn ẹ̀, wọ́n dẹ̀ tún ṣe fídíò ẹ̀, wọ́n post ẹ̀. Oyedokun, MO is my name. I'm a teacher at the Community High School, Sele. Oyedokun, MO is my name. I'm a teacher at the Community High School, Sele. Ní Sele, ní primary school ní Orire local government ní Oyo State. Kí ló wá ń ṣẹlẹ̀ gangan náà? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ìbẹ̀rẹ̀ láti ní àwọn Sunday Igboho àti Gani Adams. Wọ́n ní bẹ́ẹ̀ ni ìjọba Ọ̀yọ́, wọ́n ní àwọn kó àwọn vigilante àti àwọn ọlọ́dẹ kan, wọ́n ti deploy wọn lọ sínú igbó, but àwọn ọlọ́dẹ yìí ní àwọn ń gbọ́ ohùn àwọn ọmọ kéékèèké, àwọn ń gbọ́ gbogbo ẹ̀ nínú igbó yẹn, but ó dà pé wọn ò lè súnmọ́ wọn. Èyí tó wá ṣe bábánbárí ẹ̀ ní pé wọ́n ní Mr. Michael Ogundokun, wọ́n ti gé wọn lọ́rùn báyìí o. Wọ́n ti pa máa yẹn báyìí o. Kéèyàn lọ sí school kó lóun fẹ́ lọ láti lọ wá oúnjẹ tó fẹ́ fi sórí tébù fún àtàwọn ọmọ ẹ̀, kó dẹ̀ di pé òkú ẹ̀ ni wọ́n jẹ́ kí wọ́n gbé wá sílé. Eléyìí lágbára. Ìjẹ́ tó bá tiẹ̀ rókú ẹ̀ nìkan gbé wá sílé, because fídíò láyé tán show, wọ́n ní ẹ̀fọ́ntì láti máa show bí wọ́n ṣe pa lórí ayélujára. Wọ́n send ẹ̀, ìjọba dẹ̀ wà ní ìlú yẹn. Ẹ wo n tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yóò yé wa. Èrò ẹkùn àbíjà ẹkùn, ọ̀rọ̀ ti kàn yín báyìí o. Sunday Igboho àti Gani Adams, ọ̀rọ̀ ti kàn yín báyìí, because agbádá láìrí tẹ̀ ń dà kákàkiri, àwọn television show lẹ́yìn ṣe kákàkiri, àti ìrìbí tán ti lọ kọlu àwọn agbésùnmọ̀mí kan tiẹ̀ wà ní ìjà 1-on-1 láti ọjọ́ ìju kan máa sọ̀rọ̀ lọ. Bọ́dẹ̀ yẹ pé bóyá ní ìjọba ni wọ́n ń dóde kó fún wọn ní go ahead. Ṣé kò wá ti tó time báyìí kí ìjọba fún wọn ní go ahead? Because tí wọ́n bá tiẹ̀ ní pé ìbọn tó wà lọ́wọ́ wọn gan-an fẹ́ fi kọjú sáwọn agbésùnmọ̀mí, ṣé ìbọn ṣakabùlà náà fẹ́ fi kọjú sí wọn ni? Nígbà táwọn èèyàn gbé sophisticated machine oríṣiríṣi automatic weapon, ẹ wá fáwọn ní ṣakabùlà, àwọn máa ní ìta fífọpọlọ gbọ́ngbọ́n bí wọ́n wà ní Nollywood movie. Kò rán eléyìí o. Ẹ̀ ń láti equip wọn, because wọ́n ti jí ọba gbé in the past. Àwọn ọba tó kù gan ò sọ̀rọ̀. Ọọ̀ni of Ifẹ̀, Aláàfin, tẹ́ ẹ bá sọ̀rọ̀ nísìnyí, inú palace yín ni next one tó ń bọ̀ o. Inú palace yín ni next one tó ń bọ̀, because kí ló tiẹ̀ tún fà á náà tán fi lọ jí àwọn kéékèèké, because àwọn kéékèèké tán lọ jí gbé yìí wọ́n ní between age 3 and 7 ni wọ́n lọ jí gbé. Kí ló tún ti promote age 3 and 7? Wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé, kò tí tó wọn, ọmọdé náà tún jí gbé wá báyìí. Ẹ wo, ogun ti wọlé Yorùbá o.
tẹ́ bá fẹ́ dìde ẹ tètè dìde, bẹ́ẹ̀ tètè dìde bó ṣe ń wọ palace ló máa wọ church. Àwọn ẹni ẹlẹ́ni yìí sì ta ló mọ̀ bóyá ìyá yìí sì wọ́n máa pa àwọn náà báyìí because wọ́n ti pa bàbá yìí, ó wà nù Punch News. Mr Michael Ogundokun wọ́n ti pa báyìí. Ṣèyí Mákindé ọ̀rọ̀ ti dọwọ́ yín báyìí o, ẹ tètè equip àwọn people yìí kán tètè kọjú sáwọn Fúlàní, bó lè jẹ́ Fúlàní ni bó jáwọn ẹlòmíì ló wà lábẹ́ ẹ tètè flush wọn jáde. Tó bá ṣe ń jáde òun náà la ṣe máa mú wá fún yín. This is CROSSBLOGXTV. ẹ̀yin náà kẹ́ máa opinion yín sínú comment. Ṣé Nàìjíríà wá ṣe gbé mọ́ báyìí? Ṣé ogun yìí kò wá ti kọjá normal mọ́ báyìí? Torí a kàn ń gbọ́ ni ìjà ẹkùn ó ti délẹ̀, àwọn OPC àti ìjà ẹkùn àti rí ìjà kankan báyìí o, ìjà rẹ̀ ti wọlé wá ká yín mọ́ báyìí. Ẹja máa opinion wá sínú comment bó bá ṣe jẹ́. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. A tún máa rí yín ná. Ó dìgbà.